Orúkọ tèmi ni Afeez Lawal. Mo jẹ́ kan nínú amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olóògbé Richard Ejigbo-Abiibu. Ní ọjọ́ Sátidé, January 27 ọdún tàwa 2024, a tẹ̀lé gómìnà lọ ṣe ayẹyẹ oyè tó fi wọ́n jẹ as bàbá ọba Ọ̀jọ́gà orílẹ̀ ní Ogun State níjọ́ Friday 26. So nígbà tá a máa fi ṣe ayẹyẹ ìtàn, ilẹ̀ ti ṣú. So a rò pé a lè máa darí bọ̀ padà sí Òṣogbo ní alẹ́ àsùn sí Abẹ́òkúta. Nígbà tí ilẹ̀ dẹ̀ mọ́, a gbéra ń bọ̀ padà sí ìlú Òṣogbo. So a dé Òṣogbo ní bí aago 4 ààbọ̀. So a sáré ṣe kí kálukú sáré wẹ̀ kó change kó wọ aṣọ mi torí a fẹ́ ọ̀gá wa Richard kò fẹ́ ṣaláì má lọ sí ayẹyẹ àádọ́ta ọdún tí kábíyèsí òkè tí wọ́n ń ṣe, tí wọ́n ti gun orí àpèrè bàbá wọn. So nígbà tá a dé bẹ̀ gan, wọ́n ti fẹ́ òde gan ti túká, èrò pọ̀ mọ́ kábíyèsí gan sí ní ìjókòó. Ó kọ́ jẹ́ pé àwọn èèyàn jàǹkàn bíi mélòó kan yìí wà níbẹ̀, ọmọ kábíyèsí Eniola, Engineer David Asalu táwọn èèyàn ń pè ní Asla. So ọ̀gá wa náà lọ kí wọn, ó dẹ̀ jókòó pẹ̀lú wọn ní orí tábìlì tí wọ́n wà. Kò pẹ́ ni ọ̀gbẹ́ni Timothy Fọlárànmí náà ó fara kún wọn ní orí tábìlì tí wọ́n fi pé 4. So wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń discuss, wọ́n ń ṣe àwàdà. Àwa wà ní ọ̀kan wọn, a mọ nǹkan tí wọ́n ń sọ pàtó. So nígbà tó yá, àwọn onílù ọmọọba Eniola ní kí wọ́n dáwọ́ ìlù dúró, àtàwọn tó bá fẹ́ ya fọ́tò àbáwọn tó fẹ́ record pé wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan kan. Àwọn onílù àtàwọn tó fẹ́ rí àwòrán wọ́n sì gbọ́rọ̀ sí ọmọọba Eniola ní ẹnu. So kò pẹ́ kò jìnnà, ọjọ́ tí ń re bí àná, ilẹ̀ ti ń ṣú, ilẹ̀ ti ń dúdú. So kálukú náà ti ń yọsẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan. So bẹ́ẹ̀ náà lọ̀gá tiwa náà ti kó sínú mọ́tò pé jẹ́ ká máa lọ. Bẹ́ẹ̀ ni ọmọọba Eniola sọ pé ó ti ká àwọn Richard Ejigbo-Abiibu, Asla, Timothy àti òun tó ń pèsè ní ilé òun ní ọ̀nà Ìnísà pé wọ́n fẹ́ continue ìpàdé. Àwa ò kúkú mọ ìhun tó ń sọ lọ́wọ́ tẹ́lẹ̀, kò sí nínú plan wa ká tó kúrò nílé pé tá bá kúrò ní oko ọba níbi tí wọ́n ti ń ṣayẹyẹ fún kábíyèsí pé a tún lọ sí ibòmíì. So nígbà tá a dé ilé ọmọọba débẹ̀ níbi ogún ìṣẹ́jú kọjá níbi 7:20 PM nígbà tá a débẹ̀. So ọ̀gá wa nìkan lọ́kọ̀gbà kan àwọn kọ wọlé, wọn jẹ́ agbọ́kọ̀ wọnú compound wọn pàápàá. So later ni ọ̀gá wa bọ́ta tó sọ fáwọn tó ń bá ọmọọba ṣiṣẹ́, ó náwó kán jẹ́ kí ẹni tí mo jẹ́ kan lára àwọn tó wọlé tí wọ́n wà nínú compound. So a wà nínú compound, ìpàdé wọn ń lọ ní inú ilé. A kúkú mọ ohun tí wọ́n ń sọ. Àwọn tó wà ń pàdé náà, Dr. Richard Ejigbo-Abiibu, Engineer David Asalu, Asla, ọmọọba fún ẹ̀ Eniola. Later ni Timothy ló náà dé sí inú compound ẹ̀ tó náà lọ join wọn ní tí nǹkan ṣe. Nígbà tó máa di bí 8:30, wọ́n parí ìpàdé. So wọ́n jáde síta pé kí wọ́n wọnú mọ́tò wọn kí wọ́n máa lọ. So wọ́n dì mọ́ra wọn, wọ́n ṣèkà ara wọn. So lára àwọn tájọ débẹ̀ ti sáré lọ síta láti lọ sọ fún driver pé ìpàdé ti tán, kí driver wà on standby pé a ti ń lọ. So àwa tó kù tó jẹ́ àwọn èèyàn múlẹ̀ a wà pẹ̀lú wọn. Níbẹ̀ nígbà kan tí ń tán ṣèkà ara wọn, kọ́ lè ṣe káàkiri máa lọ. Ohun tí mo kọ̀ gbọ́ ọ̀sẹ̀ mi náà wà ní ẹ̀gbẹ́ wọn, mo kọ̀ gbọ́ release. Ìbáyé gbọ́ release ẹ̀ báyìí, ìbọn dùn mí. Ọmọọba sọ pé release. Tọ́jú sọ release ẹ̀ báyìí, ìbọn dùn mí. Kí ló tí ìbọn máa dún báyìí? Ẹsẹ̀ Dr. Richard Ejigbo-Abiibu ni ó bá tó sì pariwo ẹsẹ̀ mi lẹ́ẹ̀mejì tó dẹ̀ ṣubú. Ní gbogbo náà gbà ẹ bá di gbọ́n mi sí omi ọ̀tọ̀, everybody bẹ̀rẹ̀ sí sá àsálà fẹ́mi ẹ̀sọ́. Àwa náà tá dẹ̀ wà pẹ̀lú tají èèyàn wọn, a sáré rush láti gbé wọn lọ sí hospital tó wà ní Ansarudeen. A débẹ̀, kò sí dókítà tó máa attend sí wọn. So ìgbà tó ṣe
ká tó kúrò níbẹ̀ wọ́n ní ká máa lọ Baptist. So Baptist ṣá ni olóògbé dákẹ́ sí, tá a sì ṣètò ambulance ní alẹ́ ọjọ́ yẹn tá a fi gbé wọn lọ sí Ọ̀ṣun State Teaching Hospital mọ́ṣúárì ní ìlú Òṣogbo. Ohun tí mo kàn rántí ni pé ìdìbò gómìnà tó wáyé ní ọdún 2022 nílùú Ọ̀ṣun bí ọmọọba àti olóògbé ọ̀gá tiwa Dr. Richard Adékọ́lá Ìdòwú wọ́n jọ ń dìbò ní unit kan náà ní unit 1 tó wà ní ẹ̀gbẹ́ palace kábíyèsí Ejigbo. Mo ṣá mọ̀ pé àríyànjiyàn wáyé ní ọjọ́ yẹn láàrin àwọn méjèèjì tí ọmọọba ń lérí pé òun á pa olóògbé Richard Ìdòwú pé kò dẹ̀ sí ohun tí ó máa ṣẹlẹ̀. Bọ̀ níjọ́ yẹn náà létà wọ́n létà wọnú ààfin ọba tí kálukú fi rẹ̀ hàn tán introduce ara wọn, wọ́n dẹ̀ jọ dè mọ́ra wọn tó sì tán sí ibẹ̀. Á jẹ́ pé nǹkan tí mo rí tó ti kọ́kọ́ wáyé láàrin wọn ni. Olóògbé Richard Ìdòwú lecturer ni wọ́n ní yunifásítì ní ìlú Amẹ́ríkà. Wọ́n kọ́ ètò ìṣirò mathematics. Wọ́n wá fún oyè kábíyèsí náà ní gbogbo wọn wá láti ìlú Amẹ́ríkà pé kábíyèsí ò lè fẹ́ ṣe 50 ọdún káwọn náà má ní ìkópa títà wọn bẹ́ẹ̀. Wọ́n ti in fact February 2nd àbí 3rd ni wọ́n fi sí pé àwọn padà. Ìyàwó wọn wà ní ìlú Amẹ́ríkà àtàwọn ọmọ wọn. Olóògbé Richard Ìdòwú ní ọmọ 5. Ohun tá a fẹ́ lọ́wọ́ ìjọba ọ̀pọ̀ kán ṣe ìwádìí tó tó fínífíní, kán sì fi ìyà jẹ gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́. Orúkọ mi ni Abigail Ìdòwú. Mo jẹ́ ìyá Richard Adékọ́lá Ìdòwú tí wọ́n mọ̀ sí Adé-orí Ọ̀gbìn. Ní kò gbọdọ̀ ṣe òṣèlú yìí. Mo ní kó ní ẹ̀mí ìṣoore, kó máa ṣoore fún gbogbo èèyàn. Ẹni tó bá ti jẹ́ pé ó wá bá ó ràn wọ́n lọ́wọ́. Ìran nídìí òṣèlú, ìran nídìí òṣèlú, mo lòdì sí òṣèlú. Lòdì sí. Ní alẹ́ Sátọ̀dé nìkan bí aago 12 lẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ ọmọ mi obìnrin ló wá bá wa, ló ní wọ́n ti yìnbọn fún Kọ́lá o. Ní ìbọn kẹ̀, ìbọn kí ló ṣe tó ní nǹkan téèyàn ṣe kí wọ́n tó yìnbọn fún. Ó ní wọ́n ní a lọ mítì. Mo ní yé, mo ní Olúwa mà gbà mí o. Bá a ṣe ń wá epo kiri nìyẹn. Orí Èkó làwa wà, gbogbo ilé epo ti ti ilé epo. Àwọn àwọn epo ká àwa títí nígbà tó di nǹkan bíi aago 2 la tó gbéra kúrò l'Ékòó. Àwa wá sí ìlú Ọ̀ṣun ní Òṣogbo. Wọ́n ló ti wà ní hospital, teaching hospital. Wọ́n ti fẹ́ gbé lọ mọ́ṣúárì. Kí wọ́n má gbé lọ mọ́ṣúárì o. Ẹ̀ṣẹ̀ ni wọ́n ní a ti yìnbọn fún o. Kò sì yẹ kó kú bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ṣẹ̀ ni wọ́n ti yìnbọn fún. Ṣùgbọ́n nígbà tá a fi débẹ̀, èmi ti bọ́ lẹ́nu. Torí pé ìbọn tí wọ́n yìn fún kì í ṣe ìbọn lásán. Ìbọn mọ́kẹ̀jẹ̀ ni. Wọ́n sì yìnbọn yẹn fún lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣubú lulẹ̀ báyìí. Ẹnu pé ọ̀rọ̀ bíi 2 ló sọ. Ẹsẹ̀ wọn o. Àwọn tí wọ́n jọ ń rìn bí wọ́n ṣe ṣàlàyé fún wa. Wọ́n ní kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Wọ́n sì gbé lọ sí hospital. Àti bẹ́ẹ̀ náà láti rí wípé ẹ̀mí ti bọ́ lẹ́nu rẹ̀ o. Mi rí o. Wọ́n dẹ̀ bá mi ṣàsọtẹ́lẹ̀ kankan. Mo dẹ̀ jẹ́ ẹni tó ń gbàdúrà. Kò sí program tí wọ́n pè tí mi ò kí ń lọ. Ilé yìí ó jẹ́ wonder fún mi. Mi ò tí ì rí irú eléyìí rí. Torí inú ìlú yẹn ni wọ́n bí èmi náà sí. Ìlú yẹn náà mo bí ọmọ yẹn sí. Ilé ọkọ mi ni ilé Àlàbí, ilé Àsù nísàlẹ̀ ọjà. Nígbà tí bàbá ọkọ mi ralẹ̀, wọ́n lọ kọ́lé sí òkè odò ní Sàkàsàkà. Ibẹ̀ la wà. Kó tó di wípé ọmọ ẹ̀ náà Christ Apostolic Church
ní òkè odò ṣàkàṣàkà bẹ̀ ló ti ka pábárì ṣùgbọ́n kò jáde tán bẹ̀ tó fi jẹ́ pé bàbá ẹ̀ wọ́n ṣiṣẹ́ ní jẹ́bà ńgbà yẹn àti mo lọ sí jẹ́bà tó fi lọ parí. Ẹ mọ̀ pé àwọn ò gbé ibí ṣùgbọ́n tá a bá lọ pé a ní ìjọsìn láti sùn síbẹ̀ rí ní Ejigbo-Abiibu lẹ́kọ̀ọ́. Bàbá ti ní stroke ńsìn ti tó bí ọdún 8. Ọmọ ẹ̀ náà ló ń treat wọn. Ẹ̀ẹ̀mejì ni wọ́n lọ sí hospital lọ́sẹ̀. So kí ọmọ Nàìjíríà gbà mí o, kí wọ́n má jẹ́ kí ìyà yẹn jẹ wá gbé. Ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe lórí ikú tó pa Richard Adékọ́lá Ìdòwú tí wọ́n mọ̀ sí Adé orí Ọ̀kín, kí ìjọba orílẹ̀-èdè kó ràn wá lọ́wọ́. Kí wọ́n bá wa ṣèwádìí fínífíní